èyí ni ohun tí Tóyìn Abraham ṣe fún Fúnkẹ́ Akíndélé nígbà tó ṣe ọjọ́ ìbí rẹ̀ tó mú káwọn èèyàn pariwo lé lórí. èyí ni orúkọ ọmọ Pèsílẹ̀ Òjó àtàwọn àṣírí tó rọ̀ mọ́ nípa ọmọ náà. Lizzy Anjorin mà ti sọ̀rọ̀ sọ ní Portable bá wọ túútúú. ẹ jókòó ẹ gbọ́ òyìn náà lẹ́kùnrẹ́rẹ́. ó dàbí wípé ẹ̀rọ ayélujára gbóná jọinjọin látàrí ọ̀rọ̀ tí wọ́n ní Lizzy Anjorin sọ nípa àwọn ará Sango wípé wọn ò lè ra pọ́ọ̀sì $800 ní Portable ti jáde wá fún lésì o. láìpẹ́ yìí ni Portable kọrin kí Lizzy Anjorin tó sì sọ̀kò ọ̀rọ̀ sí ọ̀tá Lizzy Anjorin ìyẹn Ìyábọ̀ Òjó tó sì jọ pé àjọṣepọ̀ tó dán mọ́ wà láàrin Portable àti Lizzy. ṣùgbọ́n tírélà ti gba àárín wọn kọjá báyìí o látàrí èsì tí Portable fún Lizzy, èyí tó mú káwọn èèyàn sọ pé tí Lizzy bá máa fún Portable lésì ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rọ ayélujára máa gbóná ni. ẹ kúkú ti mọ̀ pé kò kí ń gbọ́ kò kí ń gbà làwọn méjèèjì. ẹ gbọ́ ohun tí Portable sọ. níbi tẹ́ bá dé yìí àǹtí Lizzy ẹ̀ ń bẹ́ alákàdá ni. ó yá àǹtí Lizzy ó yá kájọ má rìn mọ́ ó bá jẹ́ alákàdá ni ẹ̀ ń wú kò sí gàánù ògo. you don video wa sí ìwé ìṣe. ẹ ti fẹnu kọ èmi ògo ni mí ògo Ṣàngó tó ń gbọ́ ọmọ Ògún ni mí. wá wíkẹ́ mọ̀ ni wíkẹ́ level. àwọn ṣiṣẹ́ $800 purse. bring out the $800 purse ìtú the lie ìfún alákatá ní àǹtí Lizzy ẹ jọ̀ǹtọ̀ Ọlọ́run tẹ́ bá fẹ́ rán anybody fín ẹ lè rúlù tó ti bí yín fín o. ẹ má rìn Ṣàngó fín o. I come in peace. Point of correction. ọmọ Ṣàngó afẹ́ yín sílé will pull you for lọ́lọ́ọ̀dún kan. ẹ máa jẹ ẹ máa mu ẹ ní ṣiṣẹ́ àwọn gba ṣọ́ọ̀bù fún ẹ àwọn sanwó orí ẹ ọmọ Ṣàngó tó ń. nínú ìdùnnú àtayọ̀ ní gbajúgbajà òṣèrébìnrin ilé wa ìyẹn Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀ Pèsílẹ̀ Òjó wà báyìí látàrí bí ọmọ rẹ̀ tó fẹ́ ọmọ orílẹ̀-èdè Tanzania olórin ìyẹn Juma Jux ṣe bímọ lánàá òde yìí ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 2025. ọmọkùnrin làǹtìlanti ló bí. orúkọ ọmọ náà ni ọmọ ọba Rakeem Ayọ̀mídé Nkambala tí wọ́n sì ti ṣí ìkànnì ẹ̀rọ ayélujára Instagram fún níbi tí wọ́n máa gbé fọ́nrán àti àwòrán ọmọ náà sí. lẹ́yìn ìṣẹ́jú péréte tí wọ́n ṣí ìkànnì náà sílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń tẹ̀lé ọmọ náà lórí ẹ̀rọ ayélujára rẹ̀. àwọn ẹbí ará ọ̀rẹ́ àti akẹgbẹ́ Ìyábọ̀ Òjó ni wọ́n ti ń kókó oríire ọmọ rẹ̀ tó bímọ sórílẹ̀-èdè Canada. ọmọ orílẹ̀-èdè mẹ́ta lọmọ náà máa jẹ́ ọmọ orílẹ̀-èdè Canada, Tanzania àti Nàìjíríà. a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a gbóhùn ìyá a sì ti gbóhùn ọmọ pẹ̀lú. lánàá yìí ni gbajúgbajà òṣèrébìnrin ilé wa ìyẹn Fúnkẹ́ Akíndélé ṣàyájọ́ ọjọ́ ìbí rẹ̀ tó pé ọmọ ọdún 52 tó délé ayé, èyí tó mú káwọn olólùfẹ́ àti akẹgbẹ́ rẹ̀ kókó oríire. àwọn èèyàn rò pé ìjà wà láàrin Fúnkẹ́ Akíndélé àti òṣèré akẹgbẹ́ rẹ̀ ìyẹn Tóyìn Abraham, ṣùgbọ́n sí ìyàlẹ́nu àwọn olólùfẹ́ àwọn méjèèjì níṣe ni Tóyìn Abraham gbé àwòrán Fúnkẹ́ sórí ìkànnì rẹ̀ tó sì kọ wípé ẹ kú ọjọ́ ìbí àǹtí mi Fúnkẹ́, kí Ọlọ́run kó bùkún ọjọ́ orí yín tuntun màámi. tí Fúnkẹ́ Akíndélé sì dáhùn wípé Tóyìn bèbí mo dúpẹ́, èyí tó fi hàn pé kò sí ìjà tàbí aáwọ̀ láàrin òṣèrébìnrin méjèèjì náà.